àwọn ògbólógbò tálíkà lájọ ń bá gbélé kẹ wá wò ṣùṣù kẹ gbọ́ sórí èèyàn kan kẹ ní àìmomi tútù ló pa wọ́n lé wọn kẹ gbé fíríjì kẹ fi tọrẹ. wọ́n sọ fún mi sí pé máa lò ní délé. ilé wo gangan ló ń sọ ṣé ní kájọ ń sanwó ilé ẹ ọjọ́ wo ló sanwó ilé pé rí. mo bá rí owó ní orí bẹ́ẹ̀dì 250,000 rẹ̀ ló bá kó fẹ́rẹ̀ bàrà mọ́tò. mo dáràn 250 yẹn ó ti ní ìwọ̀n fẹ́ mi ṣe. ní mo ṣe orí tẹ́ ẹ ṣe tó ní ọmọ làkejì lára ìyẹn ti kúrò ní orí yìí. Now I will handle your nyash. Ibo with pleasure. ebi mo kò sí mi yàgbẹ́. owó mi tí mo dá tí mo ṣàjọ tí mo kọ́ fún yín ta fẹ́ fi ralẹ̀ ẹ̀ kó fún yàn mo fi ṣe fibroid. mi ò ṣe mọ́ àǹtí láti lọ lò. orí tí mò ń ṣe lẹ́nu ẹ̀ lè mọ iye lẹ́nu ṣùgbọ́n tó bá tọjọ́ ọ̀la ẹ̀ ń mọ iye. kálẹ̀mí ni mo ní owó sà máa fún 20,000 ẹ̀kọ́ torí pé owó lówó ṣòro ná 18 péré ni mo yọ fún wọn bẹ́ẹ̀. wọ́ọ̀sì mo ṣe fún ẹ 2,000. finish. ṣọba yìí tí mo fi ra brat mo fi ra bike. a máa sọ̀rọ̀ méjì sí wọ́n ti kó gbogbo nǹkan lé wọ́n ti fi máa fi tọrẹ. ìyá mi màmá jẹ́. ó ti ń pọ̀ ju orí tí ò lọ́pẹ́ ló ń ṣe. àwọn onídùú kú ẹ lẹ́nu ṣọlá ti wọ̀ ní àwọn onídùú kú ò ní ẹ̀ ní. ẹ má ṣe wọn ní ẹ.